mà ṣe o, Ogagun Feyinti Major General Rabe Abubakar tí àwọn ajínigbé jigbe ní ìpínlẹ̀ Katsina kú sí àkàtà àwọn ajínigbé. A rí ìyá a pè ní bàbá lahamo àwọn ajínigbé, àmọ́ inú wa dùn pé agbòmìnira. Àwọn tó gba ìtúsílẹ̀ lọ́wọ́ Boko Haram ló sọ ohun ojú rí nínú igbo. Ìbànújẹ́ tún ti gba ọkàn ọ̀pọ̀ àwọn Nàìjíríà pẹ̀lú bí fanran fídíò kan tó ṣe gba orí ẹ̀rọ ayelujara kan níbi tí àwọn ajínigbé ti ń fìyà jẹ ọkùnrin ará Kogi kan. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Amnesty International bu ẹnu àtẹ́lu ìjọba Ààrẹ Tinubu lórí ìṣòro ètò ààbò pẹ̀lú bí àwọn agbébọn ṣe ṣèkọlù sí ìpínlẹ̀ Zamfara pa èèyàn 17. Mọ̀rẹ́ mọ̀lẹ́rẹ́kọ Ajáwẹ̀wò Oroṣọ, àwọn ọmọ ikọ̀ Boko Haram àtijọ́ ní Nàìjíríà ń béèrè ìgbé ayé ọ̀tun lẹ́yìn ìkẹ́kọ̀ọ́jáde iṣẹ́ ọwọ́. Ní àyájọ́ ìṣèjọba àwarawa, ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Abia gbóríyìn fún ìṣèjọba Ààrẹ Tinubu fún àwọn ohun mèremère àti ìdàgbàsókè ọ̀tun tó mú wọ orílẹ̀-èdè. Mọ̀dàrú òdèdè wọnú ètò ìdìbò ní Nàìjíríà o. Àwọn ọmọ Nàìjíríà náà ló fàyè gbà kí wọ́n máa dàbàrú ìbò wọn. Peter Obi ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣé tí Ṣèyí Tinubu bá wà lára àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé, ṣé yóò sì wà ní àkàtà wọn? Àwọn ọmọ Nàìjíríà tó pàtẹ ìwọ́de ní Canada láyàjọ́ ọjọ́ ìṣèjọba àwarawa ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ológun Nàìjíríà ti kéde àwọn agbésùnmọ̀mí 2 tó ronúpìwàdà pẹ̀lú jíjuwọ́ sílẹ̀ fún ìjọba. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ó mà ṣe o, Ogagun Feyinti Major General Rabe Abubakar tí àwọn ajínigbé jígbé ní ìpínlẹ̀ Katsina kú sí àkàtà àwọn ajínigbé. Ìjọba ìpínlẹ̀ Katsina ti fìdí ikú Ogagun Feyinti Major General Rabe Abubakar múlẹ̀ lẹ́yìn tí ó kú sí àkàtà àwọn ajínigbé. Ìjọba ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí àdánù ńlá àti ìbànújẹ́ fún ìpínlẹ̀ náà àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ìkéde yìí wá láti inú àtẹ̀jáde kan tí kọmíṣánná ìpínlẹ̀ Katsina fún ààbò abẹ́lé àti ọ̀rọ̀ ilé Dókítà Nasiru Muazu fi síta. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, ọ̀gágun àgbà náà kú nítorí àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú ìtọ̀ àtọ̀gbẹ, diabetes àti ìfúnpá gíga hypertension nígbà tí ó wà ní àhámọ́ àwọn ajínigbé. Àtẹ̀jáde náà ní Ogagun Feyinti náà kú nítorí àwọn àìsàn tó jẹ mọ́ àtọ̀gbẹ àti ìfúnpá gíga. Ìjọba tún ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ àti àwọn àjọ ààbò sa gbogbo ipá wọn láti dóòlà rẹ̀, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ náà parí pẹ̀lú ìbànújẹ́. Muazu sọ pé ìjínigbé àti ikú tó tẹ̀lé jẹ́ àdánù ńlá tó ń dunni gidigidi, kì í ṣe fún ẹbí rẹ̀ àti ìpínlẹ̀ Katsina nìkan, ṣùgbọ́n fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń fèsì sí ìṣẹ̀lẹ̀ náà, gómìnà ìpínlẹ̀ Katsina Diko Umaru Rada fi ìbànújẹ́ rẹ̀ hàn lórí ikú ọ̀gágun náà. Ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àkókò ìbànújẹ́ fún ìpínlẹ̀ náà àti ìpèníjà pé ìṣòro ààbò ń dojúkọ orílẹ̀-èdè yìí. Gómìnà náà fi ẹ̀dùn ọkàn rẹ̀ ránṣẹ́ sí ẹbí olóògbé náà, ó sì gbàdúrà kí Ọlọ́run fún ẹ̀mí rẹ̀ ní ìsinmi àìnípẹ̀kun. Rada tún fi dá àwọn ènìyàn lójú pé ìjọba rẹ̀ yóò máa bá ìjọba àpapọ̀ àti àwọn àjọ ààbò ṣiṣẹ́ pọ̀ láti gbógun lòdì sí wàhálà ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì káàkiri ìpínlẹ̀ náà. Ó tún fi dá àwọn ará ìpínlẹ̀ náà lójú pé àwọn aláṣẹ yóò máa gbìyànjú láti rí dájú pé àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà fojú winá òfin. Ó fi kún pé ìjọba sì dúró ṣinṣin nínú ìpinnu rẹ̀ láti pa ìwà ìjínigbé run àti láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn ará ìpínlẹ̀ Katsina. Gómìnà náà tún rọ àwọn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró pẹ̀lú pípèsè àwọn ìròyìn tó yẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò lákòókò ìṣòro ètò ààbò yìí. Ikú ọ̀gágun náà tún fi hàn pé ìṣòro ààbò sì ń gbilẹ̀ sí i ní àwọn apá kan ní àríwá Nàìjíríà, níbi tí àwọn ajínigbé ti ń ṣiṣẹ́ léraléra pẹ̀lú ìkọlù sí àwọn àdúgbò àti àwọn ìwà ipá mìíràn, láìka àwọn ìgbìyànjú àwọn ọmọ ológun àti àwọn ìgbésẹ̀ ààbò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ sí i. Ìyá a pè ní bàbá lahamo àwọn ajínigbé, àmọ́ inú wa dùn pé agbòmìnira. Àwọn tó gba ìtúsílẹ̀ lọ́wọ́ Boko Haram ló sọ ohun ojú rí nínú igbó. Ẹbí àwọn ọmọdé tí wọ́n gba ìtúsílẹ̀ kúrò ní àhámọ́ àwọn ajínigbé lópin ọ̀sẹ̀ ti fi ìdùnnú wọn lórí bí àwọn ọmọ wọn ṣe gba ìtúsílẹ̀ hàn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe wí, kò dín ní àwọn èèyàn 360 tó fi mọ́ ọmọdé àtàwọn obìnrin tá
táwọn Boko Haram jigbe ní ìlú Ngose tí wọ́n gba ìtúsílẹ̀ lẹ́yìn tí wọ́n lò ọ̀pọ̀ oṣù ní àhámọ́ àwọn ajínigbé náà. Ọ̀kan lára àwọn ẹbí àwọn èèyàn náà, Musa Ahmad Dada, ẹni tí wọ́n pa èèyàn rẹ̀ lásìkò ìkọlù sí ìlú Ngose, tí àwọn ẹbí rẹ̀ tó wà nínú àwọn tí wọ́n tú sílẹ̀ tí wọ́n tó 30 níye, sọ lásìkò tí ó ń bá oníròyìn sọ̀rọ̀. Ó sọ pé wọ́n ti kó àwọn èèyàn náà lọ sí ilé àwọn èèyàn tí kò nílé lórí mọ́. Ó ní ilé náà wà ní ìlú Pọ́kà, ibi tí ó tó ìwọ̀n kìlómítà sí ìlú tí ìjínigbé náà ti wáyé, tó sì sọ pé inú òun dùn gidi sí bí àwọn èèyàn náà ṣe gba ìtúsílẹ̀, àmọ́ tó ní àwọn èèyàn náà ní ohun tí wọ́n ń là kọjá ní àhámọ́ ajínigbé kọjá ohun tí wọ́n fi sílẹ̀ láti máa dágbé lọ. Ahmad Dada tó jẹ́ olórí ìlú ní agbègbè náà ní bí ó tilẹ̀ jẹ́ pé ìtúsílẹ̀ àwọn èèyàn náà dùn mọ́ àwọn, ó ní kò tọ́ kí àwọn èèyàn náà kàn padà sí àárín ìlú lẹ́yìn tí wọ́n ti wà ní àhámọ́ ajínigbé fún oṣù bíi 3. Ọ̀kan lára àwọn tó gba ìtúsílẹ̀ náà, Aisha Mohammed, sọ pé ọ̀pọ̀ àwọn ọmọdé ló pàdánù ẹ̀mí wọn sí àhámọ́ àwọn ajínigbé náà lásìkò tí àwọn wà nígbèkùn. Aisha ní ọ̀pọ̀ ọmọ tó mu ọyàn lọ́wọ́ ló jáde láyé nítorí àwọn ìyá wọn kò rí oúnjẹ gidi jẹ láti fún wọn ní omi ọyàn tó tó. Ó ní inú òun dùn láti padà sílé, àmọ́ tó ní ìrírí òun ní àhámọ́ àwọn ajínigbé ikọ̀ Boko Haram kì í ṣe ohun tí òun lè gbàgbé láéláé. Ó ní inú igbó làwọn ń sùn, ọ̀pọ̀ àwọn ló kó àrùn tí wọ́n sì ń ṣàárẹ̀ gidigidi báyìí, kò sí oúnjẹ àjẹkánu. Ó ní àwọn tó jí àwọn gbé máa ń fún àwọn lóúnjẹ tútù nígbà míì láti sè é fúnra wọn, ṣùgbọ́n oúnjẹ náà kì í tó nǹkan kan. Ó ní títí di àsìkò yìí àwọn ọmọdé kan wà tó rẹ̀ wọ́n gidigidi, àwọn míì sì wà ní àhámọ́, àmọ́ inú òun dùn pé òun wà lára àwọn tí wọ́n tú sílẹ̀. Ẹnìkan tí òun náà wà lára àwọn tó ń ṣe ìtọ́jú àwọn tí wọ́n tú sílẹ̀, Musa Jida, sọ pé ọ̀pọ̀ àwọn tí wọ́n gba ìtúsílẹ̀ náà ló nílò oúnjẹ gidi tí wọ́n sì nílò àyẹ̀wò tó péye fún bíi ọ̀sẹ̀ 2 sí ọ̀sẹ̀ 3 kí wọ́n tó lè ní okun nínú. Ó ní lára àwọn èèyàn náà ní àwọn ti fi ránṣẹ́ sí ìlú Maiduguri láti lọ gba ìtọ́jú tó péye nítorí wọn kò lè ṣètọ́jú wọn ní ìlú náà, pàápàá àwọn ọmọdé. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìtúsílẹ̀ àwọn èèyàn náà, gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum gbóríyìn fún iléeṣẹ́ ológun àtàwọn ẹ̀ṣọ́ ààbò míì fún bí wọ́n ṣe gba ìtúsílẹ̀ àwọn èèyàn náà. Gómìnà Zulum ní ìtúsílẹ̀ àwọn èèyàn náà ṣàfihàn ìfarajìn àwọn ọmọ ogun nídìí gbígbógun ti ìwà ìgbésùnmọ̀mí ní ẹkùn ìlà oòrùn àríwá Nàìjíríà. Ó ní bí wọ́n ṣe gba ìtúsílẹ̀ àwọn èèyàn tó ti wà ní àhámọ́ àwọn ajínigbé agbésùnmọ̀mí náà ti dá ìrètí àwọn èèyàn ìlú náà padà, tó sì ṣàfihàn ìfarajìn iléeṣẹ́ ológun, ìjọba Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Borno lórí mímú ààbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ní ọ̀kúnkúndùn. Ìròyìn tó gbòde báyìí ni pé kò dín ní èèyàn 16 416 tí àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram tú sílẹ̀ báyìí lẹ́yìn tí wọ́n jí wọn gbé nílùú Ngose, ìjọba ìbílẹ̀ Gwoza, ìpínlẹ̀ Borno lóṣù kẹta ọdún 2026 yìí. Ṣáájú ni ẹ̀ka ìròyìn Punch ti kéde ìròyìn náà lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù kẹfà ọdún 2026 yìí, sọ pé ààrẹ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ kan ní Borno South Youth Alliance Bosia Samaila Kaigama ló fìdí ẹ̀ múlẹ̀ pé àná òde yìí ti ṣe ọjọ́ Sátidé ni wọ́n fi àwọn èèyàn náà sílẹ̀. Ọ̀pọ̀ obìnrin àti àwọn ọmọdé ni wọ́n pe àwọn tí wọ́n ní Boko Haram tú sílẹ̀ náà. Ààrẹ ẹgbẹ́ Bosia Samaila Kaigama ṣàlàyé fún Punch pé ẹgbẹ́ yìí ló jẹ́ alárinà láàrin ikọ̀ agbésùnmọ̀mí náà àti àwọn tí wọ́n jí gbé. Wọ́n fi kún pé Bosia ló ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ láti ọjọ́ 10 oṣù kẹrin ọdún yìí nípa bí ohun gbogbo ṣe ń lọ láàrin àwọn ajínigbé àtàwọn tó wà nígbèkùn wọn. Bosia ti gba àwọn obìnrin àtàwọn ọmọdé Ngose tí iye wọn jẹ́ 416. Wọ́n fi wọ́n sílẹ̀ lọ́jọ́ 6 oṣù kẹfà. Inú wa dùn, a sì dúpẹ́ pé láti ara ìgbìyànjú wa, ẹkún àsundàkẹ́ wa àti àjọsọ̀rọ̀ fún ìgbà pípẹ́ àti rí èsì báyìí. Ó wá rọ ìjọba àpapọ̀ Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Borno àtàwọn ẹ̀ka tó bá yẹ gbogbo láti ṣàyẹ̀wò fínífíní fáwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ti ibùba ajínigbé dé yìí. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 4 oṣù kẹta ọdún 2026 yìí ní ìròyìn jáde pé àwọn agbésùnmọ̀mí yabo iléeṣẹ́ àwọn ológun Nàìjíríà tó wà nílùú Ngose nípínlẹ̀ Borno. Wọ́n dáná sun àwọn ọkọ̀ táwọn ológun náà ń lò sí ọ̀pọ̀ ológun nídìí kúrò ní ààyè wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì pa ọ̀pọ̀ èèyàn, wọ́n gbé púpọ̀ wọnú igbó lọ. Ìbànújẹ́
ìbànújẹ́ tún ti gba ọkàn ọ̀pọ̀ àwọn Nàìjíríà pẹ̀lú bí fọ́nrán fídíò kan tún ṣe gba orí ẹ̀rọ ayélujára kan níbi tí àwọn ajínigbé ti ń fìyà jẹ ọkùnrin ará Kogi kan. Àwọn afurasí ajínigbé ti fi fídíò kan léde tó ń fa ìbànújẹ́ nínú èyí tí wọ́n ti fìyà jẹ ọkùnrin kan tí wọ́n jí gbé, ẹni tí wọ́n pè ní AB Adébáyọ̀ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Kemuna, tí wọ́n sì ń fi ṣe yẹ̀yẹ́ nígbà tó ń bẹ àwọn èèyàn fún ẹ̀mí rẹ̀ àti owó ìdóòlà rẹ̀. Wọ́n sọ pé àwọn ajínigbé náà jí Adébáyọ̀ àti aya rẹ̀ gbé ní ilé wọn ní ìlú Kebunu ní ìjọba ìbílẹ̀ Kababunu ní ìpínlẹ̀ Kogi ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Nínú fídíò náà tí Sahara Reporters rí, wọ́n rí ọkùnrin tí wọ́n jí gbé náà bí ó ṣe ń yí lọ nílẹ̀ nígbà tí àwọn ọ̀daràn náà ń fi ìgì lù léraléra. Nígbà tí wọ́n lù ú, Adébáyọ̀ ń bẹ̀bẹ̀ ní èdè Haúsá pé don hala saturo kudi, èyí tí ó túmọ̀ sí ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run, wọ́n máa fi owó náà ránṣẹ́. Adébáyọ̀ tí ìbìnújẹ́ àti ìbẹ̀rù hàn gbangba lójú rẹ̀ bẹ̀ àwọn ajínigbé náà pé kí wọ́n dẹ̀mí òun sí. Ó ní àwọn mọ̀lẹ́bí òun yóò san owó ìtúsílẹ̀ tí wọ́n ń béèrè fún. Láìka gbogbo ẹ̀bẹ̀ rẹ̀ sí, ọ̀kan lára àwọn ọ̀daràn náà tó gbé ìbọn AK-47 lọ́wọ́ sì tẹ̀síwájú pẹ̀lú bó ṣe ń lù ú nígbà tí àwọn yòókù dúró tí wọ́n ń wo ohun tó ń ṣẹlẹ̀. Fídíò náà ti mú kí ọ̀pọ̀ ènìyàn túbọ̀ ní ìbànújẹ́ àti àníyàn nípa bí àìsí ètò ààbò ṣe ń burú sí ní àwọn apá kan ní ìpínlẹ̀ Kogi, níbi tí àwọn olùgbé ti máa ń ké gbàjarè léraléra nípa àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìkọlù látọwọ́ àwọn jàǹdùkú ajínigbé. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Amnesty International bu ẹnu àtẹ́ lu ìjọba Ààrẹ Tinubu lórí ìṣòro ètò ààbò pẹ̀lú bí àwọn agbébọn ṣe ṣèkọlù sí ìpínlẹ̀ Zamfara pa èèyàn 17. Ó kéré tán àwọn àgbẹ̀ 17 ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn tí àwọn 13 míì sì farapa lẹ́yìn tí àwọn ajínigbé ṣèkọlù sí ọkọ̀ wọn ní Goronamaye ní ìjọba ìbílẹ̀ Maradun ní ìpínlẹ̀ Zamfara, gẹ́gẹ́ bí ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lágbàáyé Amnesty International ṣe sọ. Ẹgbẹ́ náà ṣàfihàn ìṣẹ̀lẹ̀ náà nínú àtẹ̀jáde kan lójú òpó Twitter ní ọjọ́ Sátidé ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2026 nígbà tí wọ́n tún ṣàtakò sí ìkọlù àti ìpànìyàn àwọn ọmọ Nàìjíríà látọwọ́ àwọn ọ̀daràn àgbébọn. Amnesty International sọ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ àyájọ́ ìṣèjọba àwarawa ní Nàìjíríà ní ọjọ́ Ẹtì ọjọ́ 12 oṣù kẹfà. Wọ́n bu ẹnu àtẹ́ lu ìjọba Ààrẹ Bọ́lá Tinubu fún àìkójú òṣùwọ̀n láti dáàbò bo àwọn aráàlú bó ṣe yẹ. Gẹ́gẹ́ bí Amnesty International ṣe sọ, àwọn ajínigbé kọlù àwọn oko ní Goronamaye ní ìjọba ìbílẹ̀ Maradun, wọ́n sì pa àwọn àgbẹ̀ 17 tí àwọn tó lé ní 23 míì sì fara pa. Àwọn aláṣẹ Nàìjíríà gbọ́dọ̀ gbìyànjú láti fi òpin sí àwọn ìwà ìkà àti ìwà ọ̀daràn tí àwọn ajínigbé ń hù lójoojúmọ́. Bí àkókò òjò ṣe bẹ̀rẹ̀, iṣẹ́ àgbẹ̀ ní ìpínlẹ̀ Zamfara ti di ọ̀rọ̀ ikú tàbí ìyè. Ẹgbẹ́ náà sọ pé ìkọlù tó ń ṣẹlẹ̀ léraléra sí oríṣiríṣi agbègbè ní Zamfara àti àwọn apá mìíràn lórílẹ̀-èdè fi hàn pé àwọn aláṣẹ ò kójú òṣùwọ̀n láti kojú àìlera ààbò náà ní ọ̀nà tó múnádóko. Wọ́n tún bu ẹnu àtẹ́ lu bí ìjọba ṣe ń ṣàkóso ìṣòro ààbò. Wọ́n ní ó kùnà nínú ojúṣe rẹ̀ lábẹ́ òfin láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. Ìjọba Nàìjíríà tún fi ohun tí a lè pè ní àìkójú òṣùwọ̀n nínú ìṣàkóso rẹ̀ hàn. Ó sì ti kùnà nínú ojúṣe rẹ̀ láti dáàbò bo ẹ̀mí àwọn aráàlú àti láti fi òpin sí àwọn ìkọlù àti ìjínigbé tó ń pọ̀ sí lójoojúmọ́. Ìkọlù tuntun yìí tún fi hàn pé àìlera ààbò ń burú sí ní ìpínlẹ̀ Zamfara, níbi tí àwọn ajínigbé ti ń ṣèkọlù sí àwọn agbègbè ìgbèríko, kọlù àwọn àgbẹ̀, jí àwọn olùgbé ìlú gbé, tó sì ń yọ ọrọ̀ ajé lẹ́nu pẹ̀lú gbogbo ìgbésẹ̀ ìgbìyànjú ààbò tí wọ́n gbé. Ìṣẹ̀lẹ̀ ìpànìyàn yìí ṣẹlẹ̀ ní àsìkò tí ọ̀pọ̀ àwọn àgbẹ̀ káàkiri ìpínlẹ̀ náà ti ń padà sí oko wọn lẹ́yìn àṣẹ́lulẹ̀ òjò, tí ó sì mú ìbànújẹ́ wá nípa ààbò oúnjẹ àti ààbò àwọn olùgbé ìgbèríko ní agbègbè àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà. Mórí mọ̀lẹ́rẹ́kọ ajáwéwò oróṣọ, àwọn ọmọ ikọ̀ Boko Haram àtijọ́ ní Nàìjíríà ń béèrè ìgbésí ayé ọ̀tun lẹ́yìn ìkẹ́kọ̀ọ́jáde iṣẹ́ ọwọ́. Ibrahim Muhammed,
ọmọ ọdún 32 tó ti lo ọ̀pọ̀ ọdún nínú igbó ńlá tó wà ní ìpínlẹ̀ Borno ní àríwá ìlà oòrùn Nàìjíríà gẹ́gẹ́ bí ikọ̀ ọmọ ogun jihadist àmọ́ tó ti ronú pìwàdà. Ìbẹ̀rẹ̀ ìkọlù tí ẹgbẹ́ Boko Haram bẹ̀rẹ̀ ní ọdún 2009 tí ó fa ìjàmbá ààbò tó sì ń bá Nàìjíríà jà títí di òní. Ìkọlù ẹgbẹ́ Boko Haram náà ló ti pa ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tó lé ní mílíọ̀nù 3 ènìyàn gẹ́gẹ́ bí Ibrahim Muhammed, ọ̀kan lára ikọ̀ Boko Haram náà tí ó ronú pìwàdà sì sọ. Ó ní òun gba fídíò kan láti ọ̀dọ̀ ìyá òun èyí tí ó fi bẹ̀ òun pé kí òun ó fi ẹgbẹ́ náà sílẹ̀ padà sílé. Muhammed sọ fún àjọ agbófinró ọlọ́pàá AFP ní ọjọ́ Ẹtì Friday níbi ayẹyẹ ìparí ètò àtúnṣe ìwà fún àwọn ọmọ ikọ̀ Boko Haram àti ogun jihadist àtijọ́ tó wáyé nílùú Maiduguri, olú ìlú Borno. Ibrahim ní ọ̀rọ̀ ìyá òun náà kan ọkùnrin gan. Mo mọ̀ pé ẹbí mi sì nífẹ̀ẹ́ mi, wọ́n sì fẹ́ kí n padà. Nígbà náà ni mo pinnu láti fi igbó sílẹ̀ kí n sì tẹ́ ara mi lọ́rùn. Bulama Mukta, ọmọ ọdún 36 sọ pé nítorí pé ó kọ ìlànà àti iṣẹ́ ẹgbẹ́ náà, mo fún wọn ní àṣẹ pé kí wọ́n pa á. Àwọn obìnrin àti àwọn ọmọ kékeré náà jẹ́ apá kan nínú ètò náà, èyí tí àwọn aláṣẹ sọ pé ó jẹ́ láti jẹ́ kí wọ́n lè dúró lórí ara wọn kí wọ́n sì di ọmọ ẹgbẹ́ tó wúlò fún àwùjọ. Sabi Abdullahi Ishaq, olùdámọ̀ràn ààbò fún gómìnà ìpínlẹ̀ Borno sọ pé ó kéré tán èèyàn 9,680 ni wọ́n ti kọ́ láti ọdún 2021 tí ètò náà ti bẹ̀rẹ̀. Àwọn tó wà nínú ètò náà lò ọ̀pọ̀ oṣù ní ibùdó kan ní Maiduguri níbi tí wọ́n ti kọ́ iṣẹ́ ọwọ́ bíi iṣẹ́ mọ́tò àti iṣẹ́ aṣọ híhun. Boko Haram, tí ìtumọ̀ rẹ̀ jẹ́ pé ẹ̀kọ́ ìwọ̀ oòrùn jẹ́ èèwọ̀, bẹ̀rẹ̀ ogun láti dá ìjọba Islam sílẹ̀ ní ọdún 2009. Ṣùgbọ́n àwọn ọmọ ogun àtijọ́ kan sọ fún àjọ agbófinró AFP pé wọ́n jẹ́ ẹni tí wọ́n tàn jẹ àti pé ìwà ipá tí ẹgbẹ́ náà hù kò ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn tòótọ́. Mukta Kaka, ọmọ ọdún 36 tó dé ipò olùrànlọ́wọ́ olórí ogun sọ pé mo rí i pé gbogbo ìwà ipá àti ìyà tí wọ́n fi ń jẹ àwọn aláìṣẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìwàásù ẹ̀sìn tòótọ́. Kì í ṣe èyí ni a bẹ̀rẹ̀ ní orúkọ Islam. Idris Abubakar, ọmọ ọdún 44 tó jẹ́ ọmọ ẹgbẹ́ ISWAP tẹ́lẹ̀ sọ pé mo fẹ́ yàwó mo sì bí ọmọ 11 nígbà tí mo wà nínú igbó nítorí pé mo darapọ̀ mọ́ Boko Haram. Mo fi ẹ̀kọ́ sílẹ̀ nígbà tí àwọn ẹlẹgbẹ́ mi tẹ̀síwájú, wọ́n sì di àwọn olùkọ́ ẹ̀sìn Islam tí gbogbo ènìyàn ń bọ̀wọ̀ fún lónìí. Àǹfààní láti tún ìgbésí ayé kọ. Àwọn ọmọ ogun àtijọ́ náà sọ pé ìgbé ayé nínú igbó àti orí òkè le gan nítorí pé wọ́n máa ń rìn kiri ní gbogbo ìgbà tí wọ́n sì lè lo ọjọ́ púpọ̀ láìsùn. Muhammed sọ pé ètò ìtúnṣe náà jẹ́ àǹfààní láti tún ìgbésí ayé wa kọ. Yafana Isa, ọmọ ọdún 25 lo ọdún 10 nínú ìgbèkùn Boko Haram lẹ́yìn tí wọ́n jí gbé láti abúlé rẹ̀. Ó fẹ́ ọmọ ogun kan, ó sì bí ọmọ 4. Nígbà tó yá, ó sá pẹ̀lú ọmọ rẹ̀ 2, ṣùgbọ́n ọmọ 2 yòókù sì wà pẹ̀lú bàbá wọn. Mo fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun kí n sì gbé ní àlàáfíà. Isa ló sọ bẹ́ẹ̀. Ìrètí mi ni pé àwọn ọmọ mi yóò ní àwọn àǹfààní tí èmi kò ní rí. Síbẹ̀síbẹ̀, Adébáyọ̀ sọ pé bí ètò náà ṣe dára tó, àwọn àìlera kan wà nínú rẹ̀ tí ó lè dá ìdúróṣinṣin àti àlàáfíà pípẹ́ dúró. Ó sọ pé ọ̀kan lára àwọn ìṣòro náà ni pé àwọn ènìyàn tí wọ́n ṣe àwọn ìwà ọ̀daràn tó burú gan lè gba àforíjìn lápapọ̀ nípa sísọ pé àwọn kan jẹ́ ọmọ ẹgbẹ́ kékeré tí kò léwu. Ó sọ èyí fún AFP pé irú ìlànà bẹ́ẹ̀ lè ní ipa lórí àlàáfíà pípẹ́ ní agbègbè náà. Ní àyájọ́ ìṣèjọba àwarawa, ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Abia gbóríyìn fún ìṣèjọba Ààrẹ Tinubu fún àwọn ohun mèremère àti ìdàgbàsókè ọ̀tun tó ti mú wọ orílẹ̀-èdè. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní ìpínlẹ̀ Abia ti darapọ̀ mọ́ àwọn ọmọ Nàìjíríà láti ṣe ayẹyẹ ọjọ́ ìjọba àwarawa ọdún yìí. Wọ́n tún gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún àwọn ìgbésẹ̀ alágbára láti mú ìṣàkóso ìjọba àwarawa àti ìdàgbàsókè gbilẹ̀ sí lórílẹ̀-èdè yìí. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ẹgbẹ́ náà Uche Agworo fi síta ní ọjọ́ Sátidé, ẹgbẹ́ òṣèlú APC ní Abia sọ pé ayẹyẹ náà jẹ́ ìrántí pàtàkì nípa ìrìn àjò ìjọba àwarawa ní Nàìjíríà àti àwọn ìrúbọ tí a rú láti mú ṣe. Ẹgbẹ́ náà ṣàpèjúwe àyájọ́ ìjọba àwarawa gẹ́gẹ́ bí ọjọ́ ìtàn pàtàkì tó ní ṣe pẹ̀lú ayẹyẹ ìṣẹ́gun ìfẹ́ àwọn ènìyàn, ìrúbọ àwọn akíkanjú wa àti agbára àwọn ilé-iṣẹ́ láti farada ìṣòro. Nígbà tí wọ́n tún gbóríyìn fún ìdarí Ààrẹ
Tinubu. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, ìjọba rẹ̀ ti fi ìgboyà àti àfojúsùn hàn pẹ̀lú bí ó ti ṣe àtúnṣe pàtàkì láti yanjú àwọn ìṣòro tí orílẹ̀-èdè yìí ti ń dojúkọ lọ́jọ́ pípẹ́. Ó tún ṣàlàyé pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn àtúnṣe tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lè fa ìnira fún àkókò díẹ̀, wọ́n ṣe pàtàkì fún ìdúróṣinṣin àti ìdàgbàsókè pípẹ́. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn àtúnṣe wọ̀nyí lè béèrè fún àwọn ìrúbọ àkókò díẹ̀, wọ́n jẹ́ àwọn ìgbésẹ̀ tó ṣe pàtàkì láti tún ọrọ̀ ajé ṣe àti fífa àwọn olùdókòwò wọlé láti dá ilé-iṣẹ́ sílẹ̀ fún àwọn ènìyàn, mímú ètò ìṣúná ìjọba dúró ṣinṣin àti láti dá ọjọ́ ọ̀la tó dára sílẹ̀ fún àwọn ìran tó ń bọ̀. Ẹgbẹ́ òṣèlú APC ní Abia tún gbóríyìn fún ọ̀nà ìdarí Ààrẹ Tinubu. Wọ́n sọ pé ó ti ràn wá lọ́wọ́ láti ní ìgboyà nínú ìlànà ìdarí orílẹ̀-èdè yìí. Ìdarí Ààrẹ Tinubu ní ìrètí pé Nàìjíríà lè rọrùn fún gbogbo ènìyàn láìka ẹ̀yà, ẹ̀sìn tàbí ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣe sí. Ẹgbẹ́ náà tún rọ àwọn aráàlú láti máa ṣe àtìlẹ́yìn fún àwọn ìlànà ìjọba àpapọ̀. Wọ́n ní ìṣèjọba àwarawa lè ṣiṣẹ́ nípasẹ̀ ìkópa àwọn aráàlú àti ojúṣe àpapọ̀. Nípa fífi ojúṣe òṣèlú wọn múlẹ̀, ẹgbẹ́ náà sọ pé àwọn sì dúró lórí àwọn ìlànà ìṣàkóso tó dá lórí ìfarahàn gbangba, ìjólótìtọ́ sí ojúṣe àti iṣẹ́ rere sin àwọn aráàlú. Mọ̀dàrú òdèdè wọnú ètò ìdìbò Nàìjíríà o. Àwọn ọmọ Nàìjíríà náà ló fààyè gbà kí wọ́n máa dabarú ìbò wọn. Peter Obi ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) Peter Obi ti sọ pé ìdí tí wọ́n fi máa ń dabarú ìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ni pé àwọn aráàlú kì í ṣe ojúṣe lórí ìlànà ìdìbò láti dáàbò bo ìbò wọn. Obi sọ èyí lákòókò àbẹ̀wò kan tó ṣe sí Washington DC nínú fídíò kan tó ń lọ káàkiri ní ọjọ́ àbámẹ́ta, níbi tó ti sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tó ń dojúkọ òṣèlú àwarawa ní Nàìjíríà àti ipa tí àwọn aráàlú gbọdọ̀ kó láti rí dájú pé ètò ìdìbò jẹ́ òdodo. Gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ṣe sọ, àwọn olóṣèlú nìkan kò lè mú kí ìdìbò jẹ́ èyí tó jẹ́ òtítọ́ àti òdodo bí kò ṣe pé àwọn olùdìbò fúnra wọn pinnu láti dáàbò bo iye ìbò àti àpótí ìbò wọn. Ó ní ìdìbò máa ń jẹ́ fífi ọwọ́ bà ní Nàìjíríà nítorí pé àwọn ọmọ Nàìjíríà fẹ́ kí ó rí bẹ́ẹ̀. Ó rọrùn gan, àmọ́ èmi yóò ṣe gbogbo ohun tó ṣeé ṣe láti dáàbò bo ìbò. Ṣùgbọ́n bí àwọn ọmọ Nàìjíríà kò bá pinnu pé ìbò wọn yóò ní iye, kò ní ní iye kankan. Obi gba àwọn olùdìbò nímọ̀ràn pé kí wọ́n má ṣe kúrò níbi ìdìbò lẹ́yìn tí wọ́n bá ti dìbò tán, kí wọ́n sì tọ́jú iye ìbò náà títí yóò fi parí. Ó tún sọ pé tí o bá dìbò tí o sì dúró níbi ìdìbò rẹ, tí o sì tẹnumọ́ pé a gbọ́dọ̀ ka àwọn ìbò níbí, wọn ó kà á níbẹ̀. Ṣùgbọ́n nítorí pé ọ̀rọ̀ òṣèlú wa ti di ọ̀rọ̀ pàṣípààrọ̀ àǹfààní, ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà kò mọ ẹni tí ó jẹ́ ìṣòro wọn gangan. Ọ̀pọ̀ ènìyàn máa dìbò, lẹ́yìn náà wọ́n ó lọ sí ilé tàbí kí wọ́n gba ìṣòro lọ nígbà tí ó yẹ kí wọ́n sì dúró kí wọ́n rí i pé wọ́n ka ìbò wọn. Ṣùgbọ́n wọn ó dìbò, wọn ó sì lọ sí ìṣòro ní ọjọ́ àbámẹ́ta. Wọn ó bẹ̀rẹ̀ sí gbàdúrà bí ẹni pé àwọn nìkan ni Ọlọ́run ń gbàdúrà wọn. Wọn ó wá máa retí pé Ọlọ́run yóò yanjú gbogbo ìṣòro wọn. Gómìnà tẹ́lẹ̀ rí náà tẹnumọ́ pé ìṣòro tó tóbi jùlọ ní Nàìjíríà ní ti àwọn aṣáájú tí ó kójú òṣùwọ̀n. Ó sì ṣàlàyé pé orílẹ̀-èdè yìí ní gbogbo àwọn ènìyàn àti ohun àlùmọ́ọ́nì tí wọ́n nílò fún ìdàgbàsókè. Ó ní ìbéèrè tí gbogbo yín gbọdọ̀ bi ara yín lónìí ni pé kí ni ìṣòro Nàìjíríà? Nàìjíríà ní ìṣòro kan ṣoṣo tí ń ṣe àwọn adarí rẹ̀, àwọn aṣáájú olóṣèlú. Ṣùgbọ́n gbogbo nǹkan yòókù ni Ọlọ́run ti fún Nàìjíríà. Mo lè sọ fún yín pé Ọlọ́run bùkún Nàìjíríà jù báyìí lọ. Nítorí náà bí àwọn ọmọ Nàìjíríà bá mọ̀ pé ìṣòro wọn ni aṣáájú gidi, wọn yóò dojúkọ, wọn yóò sì bẹ̀rẹ̀ sí béèrè fún aṣáájú rere. Nítorí náà gbogbo ènìyàn gbọdọ̀ kópa nínú dídáàbòbò ìbò wọn. Obi tún fi kún pé kò yẹ kí ojúṣe dídáàbòbò ìlànà ìdìbò wà lọ́wọ́ àwọn olóṣèlú nìkan. Ó sọ pé àyípadà gidi yóò wà nígbà tí àwọn aráàlú bá fi taratara kópa nínú dídáàbòbò ìbò wọn pẹ̀lú bíbéèrè fún adarí gidi. Ṣé tí Tinubu bá wà lára àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé, ṣé yóò sì wà ní àkàtà wọn? Àwọn ọmọ Nàìjíríà tó pàtẹ ìwọ́de ní Canada láyàjọ́ ọjọ́ ìṣèjọba àwarawa ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ Nàìjíríà tó wà lábẹ́ ẹgbẹ́ Take It Back Movement pàtẹ ìwọ́de ní orílẹ̀-èdè Canada ní ọjọ́ àyájọ́ ìjọba àwarawa June 12, níbi tí wọ́n ti ń béèrè pé kí wọ́n tú àwọn ọmọ ilé ẹ̀kọ́ Nàìjíríà tí àwọn ajínigbé jí gbé kí wọ́n jẹ́ tútú sílẹ̀ ní kíákíá.
wọ́n tún bu ẹnu àtẹ́ lu ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu lórí bí wọ́n ṣe ń fọwọ́ hẹ àìlera ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olùfẹ̀hónúhàn náà péjọ láti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń ṣẹlẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n fi ẹ̀sùn àìbìkítà àti ìwà ojú méjì kan ìjọba nípa bí wọ́n ṣe ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń kan àwọn aráàlú. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfẹ̀hónúhàn náà, ọ̀kan lára àwọn obìnrin tó ṣètò ìfẹ̀hónúhàn náà sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn. Ó ní ìjọba Nàìjíríà bá ti gbé ìgbésẹ̀ kíákíá bí àwọn ọmọ tí wọ́n jí gbé náà bá jẹ́ ọmọ ààrẹ ni. Ó ní ẹ jọ̀ọ́ ẹ dá àwọn ọmọ yìí padà, ẹ mọ ohun tí ẹ lè ṣe láti mú wọn padà. Bí Ṣèyí Tinubu bá wà lára àwọn tí wọ́n jí gbé, ẹ mọ̀ pé yóò ti padà délé báyìí. Olùfẹ̀hónúhàn náà tún fi ẹ̀sùn àìbìkítà kan àwọn aláṣẹ lórí ìṣòro tí àwọn ìdílé àwọn olùfaragbá ń dojú kọ. Ó sì tako ìgbé ayé ìgbádùn tí àwọn olóṣèlú kan ń gbé nígbà tí àwọn ọmọ Nàìjíríà ń kojú ìṣòro. Ó ní ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́, wọ́n gbójú kúrò níbi ọ̀rọ̀ náà. Ìyàwó ààrẹ ń lọ sí oríṣiríṣi ayẹyẹ, ó sì ń ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun nígbà tí àwọn ọmọ kan sì wà ní àkàtà àwọn ajínigbé. Ó tún ké sí ìjọba pé kí wọ́n jẹ́ kí òtítọ́ wà nínú ọ̀rọ̀ òṣèlú nípa fífi àǹfààní ìdarí fún àwọn ọ̀dọ́ ní Nàìjíríà. Ó ní tí ẹ kò bá lè ṣe iṣẹ́ náà, ẹ jọ̀ọ́ ẹ fi ipò sílẹ̀. Ọjọ́ orí yín tó ti bàbá mi ò lè ronú pé kí bàbá mi máa ṣàkóso Nàìjíríà ní irú ọjọ́ orí yìí. Ó jẹ́ ohun tí kò bójú mu. Tí ẹ kò bá lè ṣe nǹkan kan, ẹ jọ̀ọ́ ẹ fi ipò náà sílẹ̀. Ó tún kọ̀rọ̀ ojú sí ìwà ìbàjẹ́ àti kíkó owó ìlú jẹ tó ń gbilẹ̀ láàrin àwọn tó di ipò ìjọba mú. Ó ní nítorí Kristi ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ darí Nàìjíríà. Àbí kí ló ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn olóṣèlú oníwọ̀ra wọ̀nyí? Àwọn àgbàlagbà oníwọ̀ra ẹ̀ ń jẹ gbogbo owó yìí. Ẹ ní ọkọ̀ 9, ọkọ̀ 20, ọkọ̀ 50, àmọ́ ọkọ̀ kan ṣoṣo ni ẹ lè gùn lẹ́ẹ̀kan ṣoṣo. Kí ló dé tí ẹ ní ìwọ̀ra tó bẹ́ẹ̀? Ó tún pè kí ìjọba gbé ìgbésẹ̀ kíákíá láti dóòlà àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé náà. Ó kìlọ̀ pé ìkùnà láti yanjú ìṣòro àìlera ààbò kò yẹ kí a máa bá a lọ. Ìfẹ̀hónúhàn yìí fi hàn pé àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní òkè òkun pọ̀ sí pẹ̀lú kíkópa nínú ìpolongo fún ààbò tó lágbára sí ní Nàìjíríà, níbi tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn aráàlú ti ń fa ìbànújẹ́ àti ìfẹ̀hónúhàn ní orílẹ̀-èdè náà àti lágbàáyé. Iléeṣẹ́ ológun Nàìjíríà ti kéde àwọn agbésùnmọ̀mí méjì tó ronúpìwàdà pẹ̀lú jíjuwọ́ sílẹ̀ fún ìjọba. Iléeṣẹ́ ológun Nàìjíríà ní àwọn ògbóǹtarìgì nínú ikọ̀ agbésùnmọ̀mí Islamic State West African Province ISWAP ti jọwọ́ sílẹ̀ fún iléeṣẹ́ ológun tí wọ́n sì ní àwọn kò ní kópa nínú ìgbésùnmọ̀mí mọ́. Iléeṣẹ́ ológun tó fi ìròyìn náà léde lórí ayélujára kéde orúkọ àwọn agbésùnmọ̀mí tí wọ́n juwọ́ sílẹ̀ náà bíi Ismail Mohammed àti Abu Umar. Àtẹ̀jáde náà ní àwọn èèyàn náà wà pẹ̀lú iléeṣẹ́ ológun tí wọ́n sì ń gba ìdánilẹ́kọ̀ọ́ láti kó gbogbo àwọn nǹkan tó wà lórí wọn tẹ́lẹ̀ kúrò. Iléeṣẹ́ ológun nínú àtẹ̀jáde náà ní pé àwọn tó ti ṣe àṣeyọrí nídìí ìgbógun ti ìwà ìgbésùnmọ̀mí pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ju idà wọn sílẹ̀ náà. Agbẹnusọ ikọ̀ Adinkai ní ẹ̀ka iléeṣẹ́ ológun Haruna Sani ló fìdí ìròyìn náà léde. Èyí ló wáyé lásìkò tí ìwà ìjínigbé àti ìpèníjà ààbò ń peléke sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló ń wáyé lẹ́yìn tí ìjọba Nàìjíríà pẹ̀lú àtìlẹ́yìn orílẹ̀-èdè Amẹ́ríkà ṣekú pa ọ̀kan lára àwọn ọ̀gá àgbà ikọ̀ agbésùnmọ̀mí IS, Abu Bilal Al-Minuki. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí iléeṣẹ́ ológun Nàìjíríà fi léde, àwọn èèyàn méjì náà ló di ipò tó ṣe pàtàkì mú láàrin àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí wọn tí wọ́n sì máa ń ṣọṣẹ́ ní agbègbè Mangari ní ẹkùn Lake Chad. Ọ̀kan lára àwọn èèyàn náà, Ismail Mohammed, ló súnmọ́ ọ̀gá àwọn ISWAP Bashua tó sì ní ọ̀pọ̀ ìmọ̀ nípa bí ikọ̀ agbésùnmọ̀mí náà ṣe ń ṣiṣẹ́ dáadáa. Ẹnì kejì, Abu Umar, ni òun náà gbajúmọ̀ láàrin àwọn akẹgbẹ́ wọn pẹ̀lú ìmọ̀ rẹ̀ lórí ṣíṣe àwọn àdó olóró. Iṣẹ́ tirẹ̀ ní láti máa pèsè àwọn ọkọ̀ àdó olóró pẹ̀lú àwọn ohun ìjà olóró míì táwọn agbésùnmọ̀mí máa ń lò láti fi ṣọṣẹ́. Iléeṣẹ́ ológun kò sọ ohunkóhun nípa ọjọ́ orí wọn, ibi tí wọ́n ti wá tàbí ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ti jọwọ́ sílẹ̀ fún ìjọba báyìí. Bákan náà ni iléeṣẹ́ ológun tó fìdí rẹ̀ múlẹ̀ pé agbésùnmọ̀mí kan, Mohammed Khalifa, tó jẹ́ ọmọ ẹgbẹ́ ikọ̀ agbésùnmọ̀mí ISWAP
Shuran ti pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí ikọ̀ ológun Adinka ṣe ìkọlù sí ibùba wọn. Iléeṣẹ́ ológun wòye pé bí Ismail àti Abu ṣe juwọ́ sílẹ̀ fún ìjọba yìí jẹ́ ìfàsẹ́yìn fáwọn agbésùmọ̀mí akẹgbẹ́ wọn, pàápàá nítorí ìmọ̀ àti ipa wọn nínú ikọ̀ náà kí wọ́n tó kúrò. Wọ́n fi kún un pé ìgbàgbọ́ wà pé ọwọ́ líle tí ikọ̀ Adinka ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lòdì sí àwọn agbésùmọ̀mí náà ló ń so èso rere ló jẹ́ kí àwọn èèyàn náà ju ọwọ́ sílẹ̀ fún ìjọba.